ṣé mo wí tó àbí mi wí tó? Ṣé mo ti sọ tẹ́lẹ̀ àbí mi sọ tẹ́lẹ̀? Ó mà ṣe o. Ẹ̀yin ìjọ aláṣọ funfun ní àgbáyé, ó mà ṣe o. Ẹ̀yin bàbá aládùúà lágbàáyé, ó mà ṣe o. Ẹ̀yin kìrìsìtẹ́nì lágbàáyé, ó mà ṣe o. Once again, ẹ wo bí ẹ bá gbogbo ẹ̀ dé. Gbogbo tí mo ní kí wọ́n má fi iṣẹ́ Ọlọ́run ṣe, wọ́n ti ń fi ìntà fi sin Ọlọ́run, wọ́n ti fi ṣe ìntà yàsọ́tọ̀ tá fi ń sin Ọlọ́run, wọ́n ti fi ṣe ní ìsìn. Mo wí àbí mi wí fún yín. Màá lọ fi fọ́nrán kan hàn ọ́. Gbọ́ mi sàmà, ara ń kan mi. Yín fi fọ́nrán kan hàn ọ́ ní ìsìn. Wá gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí fọ́nrán yẹn wò tàbí tẹ́ ẹ̀ gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe lórí rẹ̀, máa bọ̀ lórí main page mi tó ṣe é ṣe kó jẹ́ orí reel ló ti ń wo eléyìí tó ń wo lọ́wọ́ yìí. Kábíyèsí rí Olódùmarè. Ẹ gbọ́ mi sà, a lifelong advocate or in a Christendom room. Òun ló ń bọ̀ sọ̀rọ̀, mo wí ẹlẹ́ni gbọ́, mo sọ ẹlẹ́ni gbà. Ẹni mo fẹ́ bà business jẹ́ fún yín. Kí ni ìyàtọ̀ nínú yín àti àwọn ọ̀mùtí inú ayé? Ìdójútì gbà. Ẹ̀yin bàbá aládùúà, ẹ̀yin ìyá gbogbo wọ̀nyí, àkókò rẹ̀ tẹ́ fọwọ́ bojú. Ẹ wo ìráre. Iyì wá dà ńbẹ̀ mọ́. Jẹ́ wá lọ fi fọ́nrán náà hàn ọ́ kí n tó wá sọ díẹ̀ nú ọ̀rọ̀ tí mo ní tí mo fẹ́ sọ. Àwọn nǹkan kan bẹ tí mo fẹ́ sọ lórí ìrìn àjò yìí. Kábíyèsí rí Olódùmarè. Mú bọ̀, já dókè lọ́hùn. Bá ń gbé síbẹ̀. Mbaya machad mashama ye oúnjẹ lamba ọkùnrin mẹ́rìndínlógún tá aláìmọ̀ kan pé. Ẹgbẹ́lẹ́kùn jà. Mọ̀ mi jí o, mọ̀ mi jí o. Ọjọ́ mẹ́ta. Ó tọ́jọ́ mẹ́ta sà. Ẹ káàsán. Jàjà ni. Mo kàn ń wàásù lọ ni mo wá ní kí n dé ọ̀dọ̀ yín pé kí n wàásù fún yín díẹ̀ náà ni. Ẹ̀fẹ̀ wá máa ń wàásù fún ọmọ rárá. Rárá kò rí báyẹn. Aláwọn tó wà lẹ́yìn. Mo kàn ní kó tẹ̀lé mi léèní kó má mọ̀ pé gbogbo ẹ̀mí nìkan ló máa ń wá kó má jẹ́ mi nìkan léèní mo ní kó tẹ̀lé mi wá. Oh, how are you doing? How are you doing? God bless you. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Tó bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́mí yín ní ìyá yín ó máa ń fẹ́ wàásù àwọn ìwàásù kan fún mi nínú ilé. Ó máa ń kó ti báìbù fún mi nínú ilé. Bí ní kó máa dúró síta. Ó lè kó ti báìbù yẹn fún mi. Títẹ̀ kankan tí inú ilé ni mo máa ń fẹ́ understand. Mo máa ń fẹ́ understand tó bá jẹ́ tìta. Nítorí ìwọ gbé báìbù dání, ìyá ẹ ló gbé báìbù dání. Adéṣẹ́wà mò ń bọ̀ ṣòtítọ́. Mo kàn fẹ́ sáré nínú kí n wàásù fún wọn náà ní ètò yẹn. Kò ní fẹ́ wàásù mi ò ní pẹ́. Baby, má bínú mo bọ́ má bínú. How many times should they tell you before you know that Nigeria is not coming? Ó jẹ́ lamba ọkùnrin ogun ẹni tí ò rẹ́ nìkan bá jà tó fọ́gìrì máa ra ó jẹ́ lamba. Kí mọ́ mi ní láfẹ́ pé wá sọ òun kan lọ́wọ́ wá sọ. Ṣé kí mi náà wọlé ni? Don't enter. Remain small. Mommy, God have mercy I'm upon us. coming. Don't enter. I'm coming. Wait. you don't need it now. This man. Wò mí lọ kọ́lẹ̀ bí mo ti ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mọ́ gbàgbé òfin sínú róstà rẹ. Ẹ̀yin tẹ́ ẹ ní mẹ́mórì tẹ́ máa ń kíìpù nǹkan. Wò mí, òmìmí bọ̀ wá mi odidi orílẹ̀-èdè. Orílẹ̀-èdè yìí, òmìmí bọ̀ wá mi.
kì í ṣe òmìmí olóṣèlú ló ń bọ̀ wá mi, kì í ṣe òmìmí àìróúnjẹjẹ ló ń bọ̀ wá mi, kì í ṣe àìrépo. Òmìmí tó ń bọ̀ wá mi ẹ kó ojú lọ́nà lórí ẹ̀. Wá gbọ́ mi sàmà, àwọn tí ó survive ẹ̀, àwọn tó lọ́lọ́run nìkan ni. Wá gbọ́, ẹ máa sọ̀rọ̀ pé alákatakítí ní àwọn mùsùlùmí tí wọ́n ń jà lórí pé ò gbọ́dọ̀ ya kùránì àwọn, ò gbọ́dọ̀ bà orúkọ kíní àwọn jẹ́, ò ń jà lórí ẹ̀. Ṣùgbọ́n eléyìí tó ṣe pàtàkì sí ìdí tiyín, ǹjẹ́ ẹ jà lórí ẹ̀? Gbogbo wa la sì mọ̀ wípé amẹ̀sìn tí Ọlọ́run tẹ́wọ́ gbà, amẹ́lẹ̀ tí ó sì kẹ́yìn ayé, ṣùgbọ́n mi ò lọ́rọ̀ sọ lápá bẹ̀. Ẹ wo bí tẹ́ ẹ bá dé, ẹ̀yin àgbààgbà ẹ wo bí tẹ́ ẹ bá dé, ẹ̀yin bàbá aládùúgbò gbogbo ẹ wo bí tẹ́ ẹ bá dé. Àtẹnujẹ bá ti yín jẹ́ débi tó ní àpẹẹrẹ, ó sì ti farahàn ní ìsìn. Ṣé mo sọ fún yín ní ìgbà kan pé aṣọ ìgúnwà tẹ́ ń wọ̀, aṣọ funfun tẹ́ ń wọ̀, bíbélì tẹ́ ń gbé lọ́wọ́, mo sọ fún yín pé iyì àti ẹ̀yẹ ti ń kúrò lára rẹ̀. Ìwọ náà wo fọ́nrán yẹn, ṣé o rí fọ́nrán yẹn? Ṣé ìwọ náà rí n tó ṣẹlẹ̀ mẹ́yìn? Ṣé o rí n tó ṣẹlẹ̀ mẹ́yìn? Bàbá ìpè mi lọ́kàn ń bi ọ́ léèrè pé ṣé ìwọ náà rí? Irú yẹn yẹ kó ṣẹlẹ̀. Tó bá jẹ́ ní ìlànà àwọn mùsùlùmí nírú nǹkan báyìí ló ti ṣẹlẹ̀, kí wọ́n gbé àlùkùránì kalẹ̀, kí wọ́n máa fi ṣe fídíò kan máa ṣe irú nǹkan ṣe yìí, ilé ó ti mì. Ojú gbà mí tì fún gbogbo ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun, gbogbo ẹ̀yin ẹ̀yà kìrìsìtẹ́nì tẹ́ ń wọṣọ funfun, ojú gbà mí tì fún yín. Àfi tí n bá rí pé ẹ gbé ìgbésẹ̀ lórí ọmọ yìí kó tó tó ọjọ́ méje. Ẹ pariwo lọ́jọ́ kìíní àná lórí Yínká TNT, èmi ìpè mí lọ́kànlẹ́ ní àkọ́kọ́ tó ń kíbò sí síta báyìí pé ẹ pariwo lórí ọmọ yìí, ẹ wú ọmọ yìí jáde. Tẹ́ ẹ bá ti wú jáde, a jẹ́ wípé ẹ ṣàbòsí, ẹ mọ̀ tẹ́ ẹ gbà, ṣé tí ẹ mọ̀ tẹ́ ẹ gbà gan in the first place gan ṣá. Kábíyèsí ìrì Olódùmarè, mo sọ fún yín, ègbé ni fún gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní òjíṣẹ́ Ọlọ́run tẹ́ kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ègbé ni fún gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ pé torí ń tẹ́ fẹ́ jẹ. Bẹ́ẹ̀ sì rèé, owó tó waste tó fi lọ kọ́ ṣọ́ọ̀ṣì tó kọ́ yẹn, ó ṣe fẹ́ kan convert ẹ̀ sí ilé ìgbé, wàá máa gbówó lọ́wọ́ tẹ́nàntì ń bẹ̀ náà, ó ní túbọ̀ ṣe Ọlọ́run sí, ó ní túbọ̀ dẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run sí. Èé ṣe tẹ́ sásá bẹ́ẹ̀ ṣe Olúwa tẹ́ ń hùwà ìbàjẹ́ kiri, èé ṣe tẹ́ ń ba ṣe Ọlọ́run lójú jẹ́, èé ṣe mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yé ń fi sẹ́nu kí n dákẹ́. Ojú tì mí, ojú ti ọ̀rẹ́ mi, ojú ò tì mí, ojú ti tì ọ́, òun ni mo ṣe ń kíbò sí. Ìtìjú yẹn ti dé, ó kàn mí lára gbọ̀ngbọ̀ngbọ̀n, mo sì ń kíbò sí fún yín. Ṣùgbọ́n àwọn tán mọ òtítọ́, tán fẹ́ràn òtítọ́, wọ́n ń sọpọ́ọ̀tì májẹ̀mú tí mo gbé lọ́wọ́, wọ́n ń sọpọ́ọ̀tì òtítọ́. Sọ fún mi, gbogbo ẹ̀yin tẹ́ gbé ṣọ́ọ̀ṣì kalẹ̀ tẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì lénìí, mélòó nu yín ló kọ́ ṣọ́ọ̀ṣì torí Ọlọ́run? Ṣèbí ẹ kọ́ nítorí ìráre ayé ni. Kábíyèsí ìrì Olódùmarè, ṣèbí ẹ kọ́ nítorí ìráre ayé ni. Ọ̀nà wádà tẹ́ ẹ̀ ní padà ráre gbẹ̀yìn, orúkọ yín ó padà parẹ́ náà ni. Bó ti wù kẹ́ ẹ máa tàn lásìkò ìtẹ́ ẹ padà parẹ́ ni. Bẹ́ẹ̀ parẹ́ lójú ayé, ẹ parẹ́ lórí ọmọ. Ìtàn pè ní iṣẹ́ oh God, kó o tiẹ̀ gbọ́ wípé èèyàn kan jẹ ìyà, ó kú sórí wàhálà yẹn. Èèyàn kan rìn láginjù láì mọye ọdún lérí kí iṣẹ́ Ọlọ́run lè dúró. Ìwọ wá dojúkọ bẹ̀, ó wá mú bẹ̀, ó wá ń ba bẹ̀ jẹ́. Bó o ló ṣe fẹ́ látúbọ̀tán rí. Ẹ múra sí, bàbá ìpè mí lọ́kàn ń fojoojúmọ́ kíbò sí ntọ́lọ́run gbé mi wáyé wá ṣe ni mò ń ṣe lọ́wọ́ yìí. Múra sí, ọ̀rọ̀ mi lè lé létí rẹ kó lé kókókó torí pé ọ̀pọ̀lọpọ̀ yín kíbò sí pé mo fẹ́ bà bísínẹ́sì yín jẹ́. Ẹ múra sí. Ìgbà tó yẹ pé ibi tí ìjọba ìlú náà bá yín dé nìyẹn, bẹ́ẹ̀ bá jáde skul tán kò sí nǹkan méjì mọ́, ìmí ò tiẹ̀ ríwèé kà mọ́, ó ti bẹ̀ sí ní gòkè ẹ̀mí, ìmí ò ṣe kí ni wọ́n ní ṣe ṣìkìrà bàbá, eré bá ń tábà, gbogbo àwọn aláṣọ ara tiẹ̀ tí wọ́n ti yàyàkuyà, irọ́ oríṣiríṣi ni. Ìmí ò kúrò lójú kan, ó dẹ̀ ń parọ́, gbogbo orílẹ̀-èdè ló ti parọ́ pé òun ti dé. Kábíyèsí ìrì Olódùmarè, ẹ bára yín bẹ́ẹ̀ bọ́ lọ́mọ bẹ́ẹ̀ mo sọ fún yín. Wá gbọ́ mi sà, gbogbo ẹ̀yin tí ẹ ní ẹ̀ ń retí mi lórí atẹ́gùn,
lẹ́yìn àdúrà òru ọjọ́ kan tí mo ṣe ní ibi ìjẹta ẹni ẹ̀ ń retí mi kí n máa jáde bàbá ìpè mi ló kàn èé ṣe business center tí ọlọ́run ò bá ti rán mi sí ìta báyẹn mi èé jáde síbẹ̀ wá gbọ́ mi sà ṣùgbọ́n tó o bá fẹ́ wá darapọ̀ mọ́ mi fún àdúrà wá gbọ́ àdúrà kan bẹ gbogbo àgbáláyé ni kẹ́ ẹ múra á lẹ̀ lórí ẹ̀ àdúrà alágbára kan bẹ sà gbogbo àgbáyé ni kẹ́ ẹ múra lórí ẹ̀ àdúrà yìí gbọ́ mi o ò ní kúrò ní kọ́ńtírì tó wà o ò ní kúrò nínú ilé rẹ o ò ní kúrò níbi iṣẹ́ ibi tó bá ti ká ọmọ ò ní kúrò mbẹ̀ tó o bá ti mú fóònù rẹ lọ́wọ́ tí data wà ń bẹ̀ tó o ní service tó dáa tó o dẹ̀ sí níbi tá a lówó wà máa bọ̀ lórí Telegram máa bọ̀ lórí Telegram àkókò ti tó kó o bọ́ lọ́wọ́ lọ́mọ forí kanlẹ̀ fóòṣà ẹnìkan níta ní kí bò nìyẹn ṣe forí kanlẹ̀ fóòṣà kò tí ì yí ọ ọmọ gbọ́dí forí kanlẹ̀ fóòṣà orí pẹpẹ yẹn ṣó mọye nǹkan tán rì mọ́ orí pẹpẹ tán pè ní pẹpẹ fún yín ṣó mọye tán rì mọ́ bẹ́ẹ̀ ibikíbi tó ọba ti wà táfẹ́fẹ́ ọlọ́ba ti ń fẹ́ dé tó ti ń gbóhùn mi máa bọ̀ lórí Telegram eléyìí wo mi àdúrà yìí aṣọ tó o máa wọ̀ wọlé sínú àdúrà yẹn o gbọ́dọ̀ yí aṣọ yẹn sí òdì mi ò ní lè tú májẹ̀mú yẹn lórí atẹ́gùn ní ṣùgbọ́n gbogbo ẹni tó wà ní àdúrà mi ní ìdájí lórí Telegram wọ́n ti mọ̀ Nàìjíríà ló wà ní orílẹ̀-èdè wo ló wà tó wà ní bánú àdúrà yẹn lórí Telegram má bọ̀ kò sí ti ń jẹ́ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ má bọ̀ ní àdúrà yẹn lórúkọ Olúwa yóò dára fún ọ tó o bá ti wá fẹ́ darapọ̀ mọ́ àdúrà yẹn mọ mẹ́sẹ̀gì nọ́mbà mi pẹ̀lú fóònù nọ́mbà tó ti rí lókè látẹ̀kan mọ mẹ́sẹ̀gì ẹ̀ nọ́mbà náà ni 091 60 90 92 18 ìwọ kò béèrè pé o nídìí líǹkì yẹn anywhere tó bá wà lórí mẹ́rin àgbáláyé gbọ́ mi sà ta ló sọ fún ọ pé afẹ́fẹ́ Ọlọ́run ò kápá láti yanjú ìṣòro tí ń bẹnu ayé rẹ̀ tí ń bẹnu ayé ọmọ rẹ̀ ìyẹn tó ń wá kiri yẹn ẹni tó fẹ́ sunkún lọ bá òun gan ti ń sunkún sára mo sọ fún ọ mọ́ gbàgbé mọ́ sáré lọ bá nǹkan tí ò sí mọ́ mọ́ wá kú wáyé kiri mọ́ àdúrà ló nílò torí pé wọ́n ti ṣíjú yín sí ohun tí ò sí òun ni ẹ̀jẹ̀ kẹ́ ẹ máa gbá tí mẹ́ta àti pé ta ni ó tiẹ̀ wá gbàdúrà òun fún yín ṣé àwọn lórúkọ Olúwa yóò dára fún ọ pàdé mi lórí Telegram ẹnìkan ní ìgbà wo làdúrà yóò wáyé ìyẹn tí ó ṣẹlẹ̀ ni pé yóò wáyé ní ọ̀la Friday dédé aago 9 ti Nàìjíríà ni o gbogbo àwọn tó wà lábúròdù ti mọ̀ pé Nàìjíríà time ni wọ́n follow aago 9 Nàìjíríà ní alẹ́ 9 p.m. òun ni wọ́n follow ṣùgbọ́n kó tó di aago 9 ó gbọ́dọ̀ ti darapọ̀ sínú yàrá àdúrà yẹn sílẹ̀ Ọlọ́run ó ṣeé ṣe kó jí ọ̀la ní tiẹ̀ náà ní kókó rẹ̀ ó so tí ó sì yè yóò dára fún ọ.